tí n bá sọ pé Ọlọ́run ọba mi ò ṣe tó, a jẹ́ pé èmi Ọláyímíká Babátayọ̀ Àtàbàtúbú, a jẹ́ pé mi ìmọ̀ tí mò ń sọ. Ẹ wò, ẹ má jẹ́ àtànra wa jẹ pé àtúríra wa láyọ̀ àtàlàáfíà ó tọ́pẹ́ ó ju ọpẹ́ lọ. Mélòó mélòó òjò ló ti rọ̀ tí ilẹ̀ ti fi mu, mélòó mélòó ìjàmbá ló ti ṣẹlẹ̀, àárín lọ́sàn ewu ọ̀sán ọ̀sán wa dànù, àárín lóru ewu òru wa dànù, ọ̀rọ̀ wa tọ́pẹ́. Púpọ̀ ọ̀nà yìí ni ó máa retí ọ̀rọ̀ àmọ̀ràn látẹnu Ọláyímíká Àtàbàtúbú ní ètò àkọ́kọ́ tí máa kọ́kọ́ ṣe fún ti ọdún yẹ 2017. Ṣùgbọ́n mi ò ní sọ ọ̀rọ̀ àmọ̀ràn kankan ju wípé kí n gbà yín lámọ̀ràn ká kọ́bá àti ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Ẹ wo, Àtàbàtúbú ò mọ̀ ṣe, Ọláyímíká ò mọ̀ sọ. Bẹ́ẹ̀ ni púpọ̀ èèyàn ní bí mi léèrè pé báwo ló ṣe ń ṣe. Mo sọ pé àṣírí ẹwà mi bẹ nínú ìwé Gálátíà orí 1 ẹsẹ̀ 12. Ó ní kì í ṣọwọ́ ènìyàn mo ti gbà, bẹ́ẹ̀ ni a kò sì fi kọ́ mi, ṣùgbọ́n nípa ìfihàn Jésù Kristi. So tó bá ti jẹ́ pé ìfihàn Jésù ni tó jẹ́ tọwọ́ Ọlọ́run ọba mi ni, kò ní níyàn lára. Ẹ wo, ọpẹ́ pàtàkì lọ́wọ́ ọba mi tí ń jẹ́ Àtàbàtúbú Olódùmarè tí mo bá jorúkọ. Mo kí ọba mi Àjọkẹ́ ayé, Àṣàkẹ́ ọ̀run, òwíwó tí ń wọlé ikú, ọba mi ọ̀tá gírígbéra rẹ̀ níjà. Àtàbàtúbú yígí, ajípọ̀jú ọkúdà, bàbá mi mo ṣe o. Ìwọ lọ̀rọ̀ ọmọ oníṣẹ́ pọ̀ ṣú ẹ̀ débi tó ń lọ, alápá ńlá tó solé ayéró, ọba mi ọ̀kan ṣoṣo àràbà tí mi gbó kìjikìji. Bí àtàǹpàkò ò bá sí lọ́wọ́ bí ìlagbà lọ́wọ́ rí, bí etí yóò bá sí lórí, orí á dàbí àpólàgì. Bí eyín yóò bá sí lẹ́nu, ẹ̀yin náà wò béèyàn ìbá ṣe rí. Ọlọ́run ọba mi tó fi ètè bo àṣírí eyín, ọba mi tó dá alágbálúgbú omi sí orí ahọ́n tí ò sì gbẹ, ọba mi tó sọ ìjìnlẹ̀ tí ń bẹ nínú àtọ̀ tó di ẹ̀jẹ̀ pupa, àtọ̀ funfun tó di ẹ̀jẹ̀ pupa tó tún wá padà dódídí ènìyàn. Ipa ọkọ̀ lórí òkun, ibi tó kó irun pamọ́ sí lábẹ́ awọ orí ẹnìkan ò mọ̀, àágé á tún wù padà. Tọ́tọ̀ rẹ̀ ìbàrẹ̀ Ọlọ́run ọba mi mo ṣí fìlà ọba aládé, kábíyèsí rẹ̀ Ọlọ́run. Mo júbà lọ́dọ̀ rẹ̀ nítorí pé wọ́n ní bí ọmọdé bá júbà yóò roko dalẹ̀, kí n lè roko tọdún ìdálẹ̀, òun ni mo ṣe gbé gbogbo ọba mi wá fún Olódùmarè. Ọlọ́run ọba mi ti ń gbénú afẹ́fẹ́ pitú yùmùyùmù bí orin àwọn ọ̀rẹ́ mi Èjìrẹ́ Adégbodò. Bẹ́ẹ̀ ni ọba tí ń dára bí ìjòjò ara òkúrò ń bẹ́ẹ̀ kò lórogún, bẹ́ẹ̀ ni ò lọ́bà kan. Ó jọba lórí ayé, ó jọba lórí ọ̀run. Ayé yìí ò gbà, ọ̀run ò gbà, ó wá fi ayé ṣe àpótí ìtìsẹ̀ rẹ̀. Mo ṣe kábíyèsí rẹ̀ Ọlọ́run ọba mi ìjìnlẹ̀ ìfẹ́, ó tagìrì, ó gbéra rẹ̀ níjà, ó wúwo gbìngbìn bí àtẹ ìlẹ̀kẹ̀. Ọba tó ṣe mí báyìí, tó dá mi báyìí, tí ò fi ọ̀rọ̀ mi yé bàbá fọga, tí ò jẹ́ kọ́rọ̀ mi ó yé ìyá mi kó tó bí mi. Bàbá mi èkú tójọ́, ìyá mi ètójọ́, jẹ́jẹ́ ń bàbá ó kàn fi ọ̀rọ̀ mi rú gbogbo wa lójú. Ìwọ ni mo gbé gbogbo ògo ìfún, tó bí mo ti ń lanu tó ń kun, kò yé èmi náà o. Ibi tí mo kọ́ sí ò yé mi o, ọwọ́ ta mo ti kọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ rẹ ọba tí ń fún mi ṣe. Kó o má padà lẹ́yìn mi, mo ṣe gbé gbogbo ọba tọdún yìí wá, kó o lè bá mi rìnrìn àjò tọdún yìí, kó lè yẹ mí, kó yẹ gbogbo ojú tó ń wò wá lé pátápátá. Òun ni mo fi kí ọ pé ọba mi kẹpẹ́ tó tó ọlá rẹ, tó tó ọlá rẹ o, ọba tó sókun di ọgbẹ́ ilẹ̀, tó tó ọlá rẹ. Ẹ̀mí mímọ́ o ṣé o, ẹ̀mí àwọn wòlíì, ẹ̀mí mímọ́ o ṣé o, ọba tí ń bẹ lẹ́yìn mi, ìwọ kúkú lágbára mi, ẹ̀mí mímọ́ o ṣé. Ẹ jẹ́ n fi kẹta sí. Bó ní kí n pé ìyìn yẹ ilé rẹ o Jésù, ọba tó ń fi májẹ̀mú bà májẹ̀mú jẹ́. Ògo yẹ ilé rẹ o Jésù, Ọlọ́run tó ń fi májẹ̀mú tún májẹ̀mú ṣe. Ìwọ lọ́lọ́run ọba mi tí wọ́n máa kí. Mo fẹ́rẹ̀ yìí kí n kábọ̀ kú àmójúbà ètò Ọlọ́run, ètò gbogbo àgbà ńlá ayé, ètò bàbá ètò àkọ́kọ́ ṣe nínú ọdún yẹ 2017. Ẹ wo, àwa tá a jọ bẹ̀rẹ̀ ọdún náà láàjọ parí ẹ̀ nínú owó, nínú ọmọ, nínú àìkú baálé ọ̀rọ̀. Ẹ wo, ẹ̀yin ọpẹ́ yìí ò ní tán lẹ́nu mi, kò ní tán lẹ́nu ẹ̀yin náà nínú ilé tẹ́ ẹ ti ń wò mí. Pápá jùlọ gbogbo ibi tí ìkànnì yìí fẹ́ dé pátápátá, mi màsìkò tẹ́yin wà ibi tẹ́ wà tẹ́ ẹ ti ń wò mí báyìí.
mo gbàdúrà fún yín pé láṣẹ tọlọ́run ọba mi Èdùà ẹ ní kúkú òjijì ẹ ní sọmọ ẹ ní sọ aya mi iṣẹ́ yín ò ní díṣẹ́ ìrìnàjò ọdún yẹn á pé mi á pé yín á pé Orísun tẹlifíṣàn á pé ìlú Nàìjíríà kó máa lọ síwájú àbá èèyàn ò ní bá wa láṣẹ tọlọ́run ọba mi Èdùmàrè. Ọláyímíká Babs èmi ń jẹ́ Àtàbàtúbú ẹ̀ bá ti tukọ̀ ètò yìí lọ́dún yìí àtúnyàtọ̀ díẹ̀ torí pé àti gbé ìbàfẹ́ tó nìbà ó ti jú wa ṣe. Ẹ̀yin ọba ìlú ìjòyè ẹ̀yin àfà ńláńlá ẹ̀yin wòlíì ẹ̀yin bàbá mọ́nímọ́ní gbogbo yín pátápátá mo kí ó tẹ̀ ń wò mí báyìí lágbára lọ́wọ́ Ọlọ́run àní yé ríra wa àní súra wa láṣẹ tọ́lọ́run. Ọlọ́run ọba mi ti ń gbà fún yín kò ní padà lẹ́yìn yín Àtàbàtúbú kí yín ojúbà kẹjọ ojú mi ṣe. Ẹ jẹ́ dókè lọ́nà tí ń bá wa padà dé máa ṣe àfihàn àlejò gẹ́gẹ́ bí ṣe mi mo ṣe ń bọ̀ náà.